Hello ẹ̀yin èèyàn, ṣé dáadáa la bá yín o, ẹ̀yin olólùfẹ́ God Spike àti Gold Rush Blogspot. Ṣé dáadáa lẹ wà? Akíyín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́, akíyín tológun. Ṣé dáadáa la bá yín? Ilé ń kọ́, ọ̀nà ń kọ́, ṣé gbogbo ẹ̀ ń lọ dáadáa, ṣé ó ń rọ́ọ̀kì dáadáa? A ní ká tún mú ètò wá fún yín ni, ká tún sọ fún yín bí ó ṣe ń lọ. Ọ̀rọ̀ kágbọ̀n ẹ̀jẹ̀ má bínú, kóòdù wà ń ta díẹ̀, ó ti yẹ ó ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ní UK wá ń bì báyìí, ṣùgbọ́n á bá gbogbo wa lára mu láṣẹ Èdùmàrè. A fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ. Ó ti ń rúgbó bọ̀ lórí social media, ó ti ń rúgbó bọ̀. Àwa náà dẹ̀ mọ̀ pé ó ti ń rúgbó bọ̀. Yorùbá ní tọ́mọ ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, àgbàlagbà gan kò wọ kèrègbè. Àgbàlagbà gan ti ń wọ kèrègbè, in fact tọ́mọ ọwọ́ ọmọdé gan ti ń tó pẹpẹ ní ọwọ́ tá a wà yìí. Àwa mú àmọ̀ràn táwa mú wá, àmú àmọ̀ràn wá fún DorDor. A máa mọ̀ràn wá fún ẹ gẹ́gẹ́ bí abiyamọ, báwa ṣe máa ń ṣe lórí ètò wa, pé ètò abiyamọ làwa máa ń ṣe lórí péjì wa. A máa mú ẹjọ́ aṣaranfàṣaran, àwọn ò kì í fìkan bọ̀kan nínú. Bọ́rọ̀ bá ṣe jẹ́ òun náà la ṣe máa sọ, òun náà la ṣe máa gbé kalẹ̀. A kì í gọ sẹ́yìn ìka kan. A fẹ́ bá DorDor sọ̀rọ̀. DorDor, lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí náà ni a máa fún ẹ ní àwọn ìṣítí kọ̀ọ̀kan. A lè tún máa bá ẹ sọ̀rọ̀ lórí amúgbálẹ́gbẹ̀ẹ́ tó ń pe yẹn Síkírù tó ń bẹ gbé báàgì káàkiri. A máa sọ̀rọ̀ lórí ìyẹn náà. A lè tún máa yànnàná àwọn ọ̀rọ̀ kan lọ́tùn lósì bákan ṣá, àṣà máa bá wa ká lọ. Ẹ bá fìdí jókòó, ẹ gbójú ayọ̀ sókè, kẹ máa bá a gbọ́ ṣò wá, kẹ máa bá wa mọ bó ṣe ń lọ, ká lè ṣàlàyé ọ̀rọ̀ fún yín. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ bí mo ṣe sọ, bí ẹ ṣe wo táìtù yẹn, pé a fẹ́ sọ̀rọ̀ nípa DorDor. Wọ́n ní alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́, ká tó wá sọ ọ̀pọ̀lọ́ tó ń gbẹ̀rẹ̀ ṣanlẹ̀, ká má sọ̀rọ̀ jù lórí ìyẹn. Ó ti yé yín níta ti fẹ́ sọ̀rọ̀ dé. A fẹ́ gba DorDor ní àwọn ọ̀rọ̀ ìyànjú kan ní sáà tá a wà yìí. Ọ̀rọ̀ ìyànjú dáadáa fẹ́ gbà ní wípé ní àsìkò tó wà yìí ó láti ṣe jẹ́jẹ́. Ó láti ṣe jẹ́jẹ́ torí pé kí ni, ilẹ̀ lójú, ilẹ̀ dẹ̀ ń yọ̀. A ò ní gbẹ́rù ẹlẹ́rù sọ́wọ́ sórí káfàtiwà lọ́wọ́. Òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Tó bá padà dé tó lóun bọ̀ pé òun bọ̀ ní UK, pé òun padà bọ̀ pé ó ti wà lójú ọ̀nà, ó bá wà lójú ọ̀nà bó ṣe sọ, Ọlọ́run aṣọ ẹni láyà àtàlàáfíà. Tó bá wá dé DorDor, màá fẹ́ jẹ́ kó sinmi ẹ̀dọ̀. Màá fẹ́ jẹ́ kó ṣe kí ni, kó sinmi ẹ̀dọ̀. Gbogbo fúlẹ́ńgé orí social media, èmi mo tó báyìí, èmi mo lè sọ̀rọ̀ báyìí. Màá fẹ́ jẹ́ kó rọra ṣe jẹ́jẹ́. Torí pé kí ni, ẹ má jẹ́ ká tanra wa jẹ. Ẹ má jẹ́ kí gbogbo wa tanra wa jẹ. Ipe èèyàn tiẹ̀ lọ sálágbọ̀n ó lo ìṣẹ́jú kan, àbó lọ sálágbọ̀n ó lo wákàtí kan àbí méjì, 1 hour àbí 2 hours. Kò máa ń ṣe kékeré. Kò máa ń ṣe kékeré nú ayé. Ká tó wá sọ ẹni tó lọ sálágbọ̀n tó lo bí ọjọ́ 6 àbọ̀jọ́ tó gbọ́ràn kan lóní alágbọ̀n. Ẹni tó bá débẹ̀ mà ló lè sọ. Àwa mà láwọn èèyàn tó yíṣẹ́ nínú alágbọ̀n tí wọn ọ̀dẹ̀ kéré nú ayé, tó jẹ́ pé mo máa ń sọ fún yín pé ẹ mọ àwọn èèyàn tó wà lórí social media, ẹ kàn máa ń gbọ́rọ̀ ẹnu wọn ni. Ẹ mọ ibi tí ẹlòmíì tó ní egbòdé tó tẹlẹ̀ dé, ẹ mọ ibi tẹlòmíì tẹlẹ̀ dé. Ṣé ìrìn alágbọ̀n wá jẹ́ ìrìn kékeré nínú ayé ni? Bó lo ìṣẹ́jú kan, kódà kó lo 30 minutes nínú alágbọ̀n kan tiẹ̀ mọ́nú bẹ̀ lásán. Ṣé iyán wá dàbí ráìsì ni? Ìwọ ló máa mọ ohun tójú ẹ rí ń bẹ̀. Ká tó wá sọ wípé èèyàn ń sùn bẹ̀. Ó ń sùn bẹ̀, ibẹ̀ ló ti ń tọ́ílẹ̀tì, ibẹ̀ ló ti ń ṣe gbogbo ẹ̀.
ibẹ̀ ló ti ń ṣe lù fún 6 days ọmọ òun ló mọ nǹkan tó jù òun rí bẹ̀. àwa ní àwọn nǹkan kan nígbà tó wà lálágbọ̀n yẹn ṣùgbọ́n àwọn ò ní gbé síta. báwa ṣe sọ the other time pé àwa náà ṣe nǹkan tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí àmọ́ bó tiẹ̀ jẹ́ pé àwọn ìwà kan wà lọ́wọ́ ẹ̀ náà tó jẹ́ pé kò ń ṣèwà tó da tọmọlúàbí gbọ́dọ̀ máa wù. ṣùgbọ́n ṣé àwa máa wo gbogbo ẹ̀ràn ni? a lè wo gbogbo ẹ̀ràn. ọmọ ẹni ò lè burú títí ká ti fẹ́kùn pàjẹ́. so ìgbà tó wọ gbogbo alágbó ńgbà tó wà lágbo gbogbo movement lóríṣiríṣi bí jí commitment ti máa ń gbogbo ẹ̀ pátápátá la ní lọ́wọ́. gbogbo ẹ̀ pátápátá la ní lọ́wọ́. mo ti máa ń sọ wípé ẹ jẹ́ ká ṣọ́ra ṣe lórí social media yìí. nǹkan táwọn kan kó dání ẹ lè mọ̀ pé àwọn kan ní àwọn kankan lọ́wọ́. àwọn kan tẹ́ẹ̀ lè fojú sọ pé báwo làwọn lè ṣe fẹ́ mọ nǹkan tó ń lọ. má fojú dìyàn lórí social media o torí ẹ mọ who is who ní social media. bó ṣe ń sùn bó ṣe ń jí bó ṣe ń ṣe gbogbo ẹ̀ la ní. ṣùgbọ́n kí la fẹ́ fi ṣe? a kò ní pamọ́ torí ọjọ́ iwájú ni. a ní pamọ́ torí ọjọ́ iwájú bí DorDor ṣe ń sùn níbẹ̀ bó ṣe ń jí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú alágbọ̀n yẹn gbogbo ẹ̀ la ní lọ́wọ́. gbogbo ẹ̀ ní gold rush spot gbogbo ẹ̀ la ní lọ́wọ́. ṣùgbọ́n àwọn ò ní kó síta àwa bá kó pamọ́. àmọ̀ràn táyọ̀ mo wá ń gbà ni wípé kò sí sórí DorDor kò sí bí àgbàlagbà ṣe lè tó bó ṣe lè sọ èyí ò kì í yájú sí ẹni tó bá ju ni lọ. torí ẹni tó ju ni lọ kò ń ṣe ọ̀rọ̀ èjì ni mo ń sọ o kò dẹ̀ ń ṣe ọ̀rọ̀ èjì ẹni tó ju ni lọ lè ju nínú. abánidá kò dẹ̀ ní báni débẹ̀ nítorí Yorùbá ìlú máa jó lọ mò ń wẹ̀yìn ẹ òun náà máa lù fún ẹ títí tọ́tọ̀lù ẹ máa fi wọnú kòtò máa jó lọ mo wà lẹ́yìn ẹ máa nìṣó wájú àwa la wà ń bí òun ni lùtọ́ lù fún ẹ DorDor tó fi débi tó wà yẹn. orí yìí àti bàbá ẹ òsùn náà ni ló fi kú ẹ yọ. ṣùgbọ́n ìwọ náà rí fìrífìrí tó rí ò lè gbé wá sórí social media láéláyé. tó o bá gbé wá pẹ́rẹ́ social media á dàrú. ṣùgbọ́n fìrífìrí yẹn àwa ní lọ́wọ́ torí àwa wà lára àwọn tí ó bẹ́ẹ̀ press button ọ́nẹ́gún mọ́ ni ò mọ́ ni gbọ́ àwa mọ gbogbo ẹ̀ bó ṣe é sùn bó ṣe é jí bó ṣe rí bó ṣe mú ẹ wọlé tó mú ẹ jáde gbogbo interrogation gbogbo ẹ̀ pátápátá táwọn lọ́ọ̀yà wọlé tó gbogbo ẹ̀ ló wà. ṣùgbọ́n àwa àkópamọ́ torí ọ̀rọ̀ ọjọ́ iwájú ni kò ń ṣe ọ̀rọ̀ sìn. níbo ni mo wá lọ? níbo ni mò ń rè? níbo ni ìyá gold rush ń lọ? níbo ni ìyá god spike blog níbo ló ń lọ? ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tí mò ń lọ ni wípé DorDor ṣọ́ọ̀rọ̀ sọ ìjímèrè ṣọ́ gígùn kó má bàa gungi alájí. ṣọ́ ọ̀rọ̀ sọ orí bẹ́ẹ̀ ṣe owó UK máa rò wípé owó UK ìyẹn wá ní pé kò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. rántí wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò tí ì yanjú. abánidá kò dẹ̀ ní báni débẹ̀. bó ṣe máa ń sọ wọ́n lẹ́kọ̀ọ́ ló ń pe bí UK yìí náà ṣe wà bá a ní pé UK ló ń pe bí. bọ́rọ̀ ayé bó ṣe rí nìyẹn. èmi wá fẹ́ mú àmọ̀ràn wá gẹ́gẹ́ bí abiyamọ tó bá ń wọ̀n ẹ́ kó fi jẹun tó bá ń wọ̀n ẹ́ kó má gbà á ṣùgbọ́n àwa máa ṣe ẹ létí. ọ̀rọ̀ lórí àlùjọ ni. mo ti sọ̀rọ̀ àlùjọ nígbà kan rí ẹ̀yin èèyàn tẹ́ bá lọ wo àwọn previous shows wa. nígbà tí à ń sọ̀rọ̀ àlùjọ lọ́rọ̀ àtàrí òṣù àtàrí nígbà tí mo pé tó sọ. àlùjọ bó ṣe wà yẹn ọmọ Ìkòròdú fúnra rẹ̀ kò ń ṣe lásán ló ń bá Dorcas rìn. lásán kan ló ń bá Dorcas rìn rárá. ìyá Dorcas ó láti dìde lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀. a mọ̀ pé àtijẹ àtimu àtinú àtiwọ̀ òun ló mú àlùjọ tó kó rẹ̀ wọnú fracas. ngbọ́dọ̀ ta ló ń gbọ́ àlùjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tó ń gbọ́ àlùjọ èmi gan mẹ́rin ta ló ń jẹ́ èmi gan mẹ́rin tó ń jẹ́ àlùjọ. nǹkan tí mo fi mọ̀ gbà tó ń jẹ́ àlùjọ nígbà tí ìyá ẹ sábọ̀dù
tó ní ẹnìkan ń bú àwọn o ó ń bú àwọn ọmọ àwọn o nígbà náà lọ́hùn àgbékalẹ́ni ta ló ń jẹ́ àlùjọ tó wá ọ̀rọ̀ yẹn ṣáà jáde àwa rí wípé àlùjọ yìí òun àti Lizzy lọ́jọ́ wà ta ní gbọ́dọ̀ wọn àlùjọ yìí tí wọ́n gbà tó gbà yẹn kẹ̀dẹ̀rẹ̀ ojú ẹ̀ báyìí a lè dáyàn o a lè dáadáa èèyàn tẹ fi paná ojú kan fi kan rí kan ní àlùjọ o bá ń gbọ́ paná ojú kan fi kan ríran òun ni àlùjọ tó jẹ́ pé tó bá ń sọ̀rọ̀ báyìí tọ́ ẹnu ẹ̀ báyìí àti pin àti gbogbo ẹ̀ ìgbà yẹn ló máa ń sọ̀rọ̀ pé ọmọ ẹlẹ́gbẹ́ lòun kinní kan lòun gbọ́dọ̀ àlùjọ yìí ti wà tó ń sọ̀rọ̀ fita àlùjọ yìí gan tá à ń sọ̀rọ̀ yìí ó ti bú Dorcas ó ti bú yẹ̀wé kò sẹ́ni tí ò tí ì bú lórí social media àlùjọ yẹn ni ìwọ DorDor ló wá ń gbé pọ̀n ṣé wọ́n ní pàṣàfura pátá ọjà náà àjò fúra jájì onílé tí ò bá fúra olè ló máa kó lọ ṣé o rí kan tá àlùjọ sọ ni àlùjọ ti sọ̀rọ̀ ẹ̀ ní bàbá odò nígbà tó máa sọ̀rọ̀ péjì ò ṣe péjì fún ìyá Esabod ó ní bàbá odò ń kí yín o ta ló fún ní promotion bàbá odò ṣẹṣẹ eré ebú ẹ̀ máa ń dá kọ́ọ̀bù very soon á gba odò nation àbí kí lẹ pé nation yín á gbà lọ́wọ́ ẹ̀ Dorcas ó dẹ̀ fura ó fura bàbá odò láti bo síbo ọmọ Gberigbe ọmọ ọlọ́kadà sí ẹ Dorcas sí ẹ Yorùbá ní gimú jìnnà sórí àlùjọ yẹ kó errand boy ló yẹ kó jẹ́ fún ẹ Dorcas ipò fẹ́ oúnjẹ àlùjọ lọ sí báyìí àlùjọ gbé báàgì mi dání àlùjọ mò ń bọ̀ Nàìjíríà lọ bá mi clean nínú ilé yẹn nǹkan tó yẹ kálùjọ máa ṣe fún ẹ nìyẹn nǹkan tó yẹ kálùjọ máa ṣe fún ẹ nìyẹn àlùjọ ló wá di apàṣẹ wàá orí odò nation àbí kí lẹ pé tó bá dẹ̀ máa wá sọ̀rọ̀ náà in fact voice ẹ̀gbọ́n mi tẹ̀ mọ́ bó ṣe máa ń dún létí ẹ̀yin ìyá alálùbáríkà ẹ̀yin bàbá alálùbáríkà àwọn wo ní àwọn ló ń gbé mọ́ra àwọn wo ló ń gbé mọ́ra orí ìkànnì náà la máa wà bí tẹ sọ́rí àti máníjà Dorcas orí ìkànnì náà la máa wà tí gbogbo ẹ̀yìn Facebook yìí náà ni la máa wà Dorcas wọ tó yẹ tó bá padà sí mo sọ pé nígbà tó lọ bá ọba ńlá ní ṣọ́ọ̀bù mo mọ̀ pọ́ tiẹ̀ ni mo mọ̀ pálíjò ló ní tiẹ̀ débẹ̀ abánidó òdẹ̀ lè bá ní débẹ̀ ọmọ níbi tí tẹnìkan ti bẹ̀rẹ̀ ní tẹnìkan ti parí bí tẹnìkan dẹ̀ ti parí ibẹ̀ ní tẹnìkan tẹyẹ lòmíì ti bẹ̀rẹ̀ so nǹkan tó ti ní lójú ojú olè lọ báwo ló ṣe máa lọ láti odidi ìlú òyìnbó kódà kán win ní kéèsì kẹṣe kéèsì yẹn kán win ní kéèsì wọ́n sì ṣa ẹmẹ́wọ̀n lálágbọ̀n ọ̀rọ̀ tí ò ṣe sọ síta báwo lè ṣe mọ́ wá láti ìlú òyìnbó nígbà ń sọ̀rọ̀ ẹnu wọ́n ṣa kò ṣe ìtìmọ́lé kékeré ìtìmọ́lé alágbọ̀n ẹni tó jú tì lójú tì náà ó yẹ kó wá jókòó kó tó èrò ara ẹ pa kó mọ bó ṣe máa sọ̀rọ̀ kó mọ bó ṣe máa gbẹ́sẹ̀ kó mọ bó ṣe máa address àwọn issues kan here and there torí àlùjọ bó ṣe wà yẹn àtijẹ àtimú ló ń bá kiri àwa gbé gíláàsì Òṣòdì á gbé sójú á gbé báàgì crossbody alájọ tó rà lóṣòdì á gbé sí ó lọ dírun torí pò ń bọ̀ ó dírun sórí irun tó dí sórí gan ńgbà tó ń bọ̀ ní Nàìjíríà gan inú alágbọ̀n gan ló ti rọ́ọ̀kì irun ọ̀hún irun tó dí sórí fún ẹ Dorcas tó gẹrun tó múrun tó lọ lórí tó sọ rẹ̀ ní ìdájọ́ ọ̀sán gan irun ọ̀run gan tó fẹ́ fi ṣókèsì fún ẹ tó fẹ́ fi ṣáínṣáín alágbọ̀n ló ti rọ́ọ̀kì irun ọ̀hún gan pàápàá so kí nìkan tá wá ń sọ irú yẹn náà ló wá ń gbá tẹ̀lé ẹ ẹni tó jẹ́ wípé ọlọ́kadà ti fẹ́ rówó kọ́lé ẹ wá ní godmother kan ló fowó ránṣẹ́ sí àlùjọ ní godmother kan tá lẹ́ ń gbé mọ́ra apápín lówó tẹ̀ ń pín kẹ́ apápín owó lẹ̀ ń pín Yorùbá ní orẹ́sẹ̀ wèrè òbú ṣé tọ́lọ́gbọ́n ló máa bù
ṣé tọlọ́gbọ́n ló máa bù. DorDor àlùjọ ó ti ní àwọn agbára kan, mi ò mà ṣe ní tó wà láàrin méjèèjì o. Àwọn èèyàn sọ pé ẹjọ́ ń súnmọ́ra yín, ẹjọ́ ń ṣe wáńkíwáńkì, bó jẹ́rọ́ ni bójú òótọ́ ni, ìyẹn ṣojú Ọlọ́run. Lórí péjì wa yìí bá ṣe máa ń sọ àwa unbiased content làwa máa ń stream. Bẹ́ẹ̀ pé méjì ẹjọ́ ń ṣe wáńkíwáńkì, I will be so disappointed tó bá ṣẹlẹ̀. I will be so disappointed tó bá ṣẹlẹ̀ pé four people àlùjọ bíi ti báwo. Ṣé owó ọ̀kadà ló fi gbélé dúró? Sọ fún mi. Àbí ṣé péjì tó ń tà tó lóun ṣe monetization page àbí kí ló ń ṣe fẹ́yìn èèyàn tẹ́ ń gbà? Ṣé ìyẹn ni ó fi kọ́lé tó gbé dúró? Ẹ má fi nù wá mọ́ jẹ. Ẹ má fi nù wá mọ́ jẹ. Dorcas ó láti ṣọ́ra gidigidi fún ọmọkùnrin. Èmi mọ̀ pé ó lè gbọ́, dìrí tó lè gbọ́ ni pé ó ti kan ìṣòmọ́ etí ẹ̀. Ó dẹ̀ lè gbọ́ nǹkan kan. Àlùjọ ti gé Dorcas, ó ti gé DorDor létí lọ. Àwa mọ̀ pé ó ti gé létí lọ. DorDor dẹ̀ lè gbọ́ nǹkan kan. Gbogbo nǹkan tí DorDor tó ẹnìkan bá sọ fún DorDor ní gadina ọmọdé yìí, a máa bọ́ sẹ́yìn etí ni. Torí àlùjọ ti gé létí lọ. Kò dẹ̀ lè gbọ́ nǹkan kan. Àfìgbà tójú ẹ̀ bá ká ló máa tó mọ̀ wípé kaki no be leather. Kaki no be ṣe kí ni? Kaki no be leather. Báwo ló ṣe máa kúrò ní Nàìjíríà? Ìwọ ọmọ Britain kò láì ṣe pé bóyá ó dáràn àbí ó yíyàn lọ́rùn àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Tó wá ń ṣá ẹ mọ́ alágbọ̀n for more than 6 days. Orí pọ́rọ̀ tó lágbára ni. Fìrífìrí ni wọ́n fi hàn ẹ́ ní Èkó. Tó bá padà sí UK, èmi á ní kó tẹ̀ jẹ́jẹ́ mọ́ nǹkan tó máa sọ. Ọ̀rọ̀ tí ò bá yẹ kó sọ DorDor má sọ ọ́ mọ́. Wá tọ̀ àwọn topic tó neutral wá kó máa ṣe díẹ̀ lọ́rọ̀ Fọlá. Olóò ti kọ́ pé àwọn mẹ́mbà ẹ̀ wọ́n ti kọ́lé fún Fọlá àti rí. Ó dà bẹ́ẹ̀. Èyí tó kù wá nǹkan míì sọ. Wá nǹkan míì sọ. Torí pé o ti lò láwọn ilé ní Naija, tó lò kọ́ àwọn bọ́ngálò kan tó lò kọjọ lóríṣiríṣi ní Naija. Naija of today kò sí security tó ṣe rẹpẹtẹ o. Kò sí ẹni tọ́wọ́ òfin ò lè mú. Emefiele tó jẹ́ Central Bank Governor pẹ̀lú gbogbo owó tó kójọ àti gbogbo ẹ̀, sórí pọ́wọ́ òfin ṣó mu àbí kò mú? Ó mu. Godmother Kwame lọ́jọ́ náà lọ́hùn. Sórí pé ṣáwọ́ òfin ò mú, ọwọ́ òfin mu. Àwọn èèyàn tẹ́ bá gbọ́kànlé tẹ́ bá rò pé ọwọ́ òfin ò lè mú wọn, ọwọ́ òfin máa mú wọn o. Ìdí tẹ̀mí fi sọ fún ẹ nísìn ni pé ara ń kan Tinubu. Ara dẹ̀ ń kan gbogbo àwọn tó wà ní Nàìjíríà. Gbogbo àwọn officials tẹ̀sán pé bóyá nìkan fún lówó àbẹ́ nìkan fún lówó. Ṣé ẹni tí kò ró ń jẹjẹ? Ọ́físà àbí aláṣẹ àbí jọ́ọ̀jì tí sálárì ò wọlé fún déédéé, tí kò rówó gbà, tó dẹ̀ ní responsibility lórí ẹbí ẹ̀, tí àwọn kan wá gbówó dé tó ní àwọn ní kéèsì kan o, ẹ bá wa dojú ẹ̀rù, ẹgbẹ́ èèyàn bá mi dá sí i. Ṣé onítọ̀hún yẹn ò ní gbowó? Ṣé ọ́físà ò ní gbowó? Àbí ẹni tó wà nípò tó bá dájọ́ ṣé kò ní gbowó? Ẹ bá mi sọ fún, ẹ bá mi béèrè o. Ìyẹn mo ṣe máa ń sọ wípé ẹni kúkúrú ó lè pẹni tó gùn ìránṣẹ́ ní Nàìjíríà of today. Gbogbo ọ̀rọ̀ Nàìjíríà of today ọ̀rọ̀ lórí owó ni, láti òkè délẹ̀. Gbogbo àwọn kan agbófinró kan wọ́n ti rìfọ́ọ̀mù wọn kì í gbowó, fún wọn lówó gidi ni o. Àwọn ọlọ́pàá kan wọn kì í gbowó, wọ́n ti gbogbo everybody wọn báyìí, wọ́n ti wọ́n ní double standard, fún wọn lówó gidi ni o. Tẹ́ bá fún wọn lówó gidi, rí pé ìlú máa yí padà.
ìyẹn mo ṣe sọ pé DorDor nǹkan tó bá padà sí UK wa yìí tó bá possible gan mà wá bá ẹ ní ṣọ́ọ̀bù ẹ̀ tó bá dé wàá lè rẹni tó ń sọ̀rọ̀ àjọ ìlú kan náà lájọ ń gbé kí n bá ẹ sọ̀rọ̀ tọmọ tìyá torí gbogbo àwọn tó yẹ kó yí ẹ ká tó yẹ kó bẹ sọ̀rọ̀ tọmọ tìyá wọn ò ní bá ẹ sọ èyí tó máa lù ẹ fún bísínẹ́sì ẹ máa lù ẹ fún bísínẹ́sì ẹ o GEC tó ń sọ pé ó ń gbóúnjẹ wá fún ẹ ọlọ́jì ẹ sótẹ́ẹ̀lì tó máa ń gbóúnjẹ wá fún ẹ ní lálàgbọ̀n tó wà tó máa fún oúnjẹ ránṣẹ́ tó máa ní kọ́ jẹ́ ẹnu ẹ̀ tó gbogbo ẹ̀ lámọ́ bó ṣe ń lọ gbogbo owó tí GEC ná ó máa gbowó ẹ̀ padà DorDor ó máa gbowó ẹ̀ padà pẹ̀lú ìpolówó tó gbáàsì kò sí ọ̀fẹ́ o ó máa gba owó ẹ̀ padà tí nǹkan bá dẹ̀ ti ń pọ̀ jù á gbọ́ ọmọ yìí má pa mí owó ẹ̀ ló máa ná if worst come to the worst á gbọ́jà ẹ̀ lọ síbòmí á lọ polówó ọjà ẹ̀ ń bò mí. ìwọ ló máa wá restructure team ẹ bó ṣe dé ń sìn ló máa sọ mo mọ̀ yí pé bó ṣe ń ṣe é sìn empowerment program ẹ ló ń ṣe nítorí ẹjọ́ tó wà ní court wàá lè sọ fún wọn pé charity ló wá ṣe Nàìjíríà gbogbo ẹ̀ ló yé wa ipe charity ló wá ṣe ibi tó ti ń ṣe charity lọ ti ra ẹ mú ipò oníkòyà kí wọ́n mi tó ti ń ṣe charity ni we know everything that is going on social media mo ní mẹ́ni tó ń sọ̀rọ̀ ipò ibi tó ti ń ṣe charity ló ti yà kí ọba ńlá ìgbà tó dẹ̀ yà kí ọba ńlá sọ pé ó fẹ́ nà òun níbi tó ń wà ṣèbí nǹkan tẹ̀ ń gbé sílẹ̀ nìyẹn kẹ́ni mọ̀ pé etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ wàá rọra ṣe DorDor wàá rọra ṣe tó bá ti dé UK rọra mọ ọ̀rọ̀ tó máa sọ àlùjọ bó ṣe wà mo mọ̀ pé oríṣiríṣi àṣírí ló wà lọ́wọ́ ẹ̀ ọmọ àlùjọ yìí kẹ̀dẹ̀ ó ti ń pẹ́ra ó ti ń sọ pé òun náà bàbá oge jọ ṣé pàtó lọ fún ẹ ní yèyé oge ṣé wọ́n fún àlùjọ náà ní bàbá oge ni àbí wàtà àlùjọ ti ṣe wedding tá a mọ̀ ní kẹjẹ́ ká mọ̀ because nígbà tí nurse wà ní UK ìyẹn bàbá oyin kan tó ní pé wọ DorDor wọ́n fẹ́ fi ẹ̀jẹ̀ yèyé oge ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ bá mi sọ sọ́rọ̀ yìí ó bóyá kò dẹ̀ yé mi ṣé nurse kan ló yẹ ká máa pè ní bàbá oge àbí nurse kan ló yẹ ká máa pè ní bàbá odó ẹ láyé mi kò yé mi o ṣé àlùjọ ní bàbá oge ni torí bàbá oge ló ń pè rẹ̀ ń sìn o ó kọ́kọ́ pè rẹ̀ ní bàbá odó mo rò pé bóyá àwọn tíìmù ẹ̀ correct ẹ̀ pé láti bò sí gbogbo báwo ní bàbá odó ìwọ tó yẹ pé wọ́n sì ń dáwó fún tó sì ń fún lóúnjẹ ìwọ tó ní fọ́n tó lè kánná tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní bàbá odó nígbà tí ìwọ àlùjọ tó níwọ̀ bàbá odó tó tún sọ̀rọ̀ ẹ̀ ní pé wọ́n ní bàbá oge tí kò bá yé mi bóyá kò dẹ̀ yé mi ẹ̀yin èèyàn ẹ bá mi dá sọ̀rọ̀ yìí ẹ jọ ṣé nọ́ọ̀sì Àdìsá ṣé bàbá yín Kọ́sọ́lá ẹ jọ ṣóun kan ni ó yẹ ká máa pe ní bàbá oge ni nígbà tó bá fi yẹ ẹ̀jẹ̀ bàbá oge tó bá dẹ̀ fi DorDor tó ní òun ìyá odó ẹ jọ ṣé nọ́ọ̀sì kan ló yẹ kó jẹ́ bàbá odó ni torí táìtù tí wọ́n mọ Gberigbe yìí tó ń fúnra ẹ̀ yìí kò tí ì yé mi ṣé mo pé mo sì ń sọ mo ní mi ò tí ì fi taratara gbà pé ẹ̀ ń ṣe wánkíwánkí mi ò tí ì fara gbà but àwọn vibes tí mo dẹ̀ wá ń rí tó ń sọ pé bàbá odó ìwọ ni bàbá odó ìwọ ni kinní kan bọ́lá máa gbé nọ́ọ̀sì sí ṣé nọ́ọ̀sì máa jẹ́ grandfather odó ni àbí you are the ọkọ odó àbí you are the àlè odó àbí àlùjọ you are the àlè bàbá oge and nurse is bàbá oge you are the àlè yèyé oge nurse will be bàbá oge torí kò tí ì yé mi social media máa lana torí mo fẹ́ mọ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa àti àlùjọ torí ọmọ àlùjọ yìí kò mú kékeré rárá
ṣé mo pa máa sọ lórí péèjì wa bọ́rọ̀ bá ṣe rí làwa ṣe máa gbélẹ̀. We are not a fan of anybody. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ òun làwa máa ń sọ torí òótọ́ ọ̀rọ̀ lè ní ká má sọ òun. Ìyẹn kan. Nígbà tó wà lẹ́kọ̀ọ́ pẹ̀lú àlùjọ, gbogbo oríṣiríṣi tó ń ṣe yìí, oníyàwó lé ni ẹ́. Tí relationship wa àti nọ́ọ̀sì bá jẹ́ on and off, wàá ṣe respect ẹ̀. Tó bá tẹ̀ jẹ́ wípé bóyá o máa tẹ̀lé èèyàn kò ń ṣerú àlùjọ yẹn o. Àlùjọ kéré sí kíláàsì ẹ̀ dọ́dọ̀. Ṣó dáa kó wo ọ ṣàwọ̀ sí kálọ́ lálágbọ̀n. Wọ́n mú Gberigbe náà, wọ́n ṣá sí kálọ́ lálágbọ̀n. Ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rí mà ní. Tó bá ní kọ́rọ̀nù background check káàkiri dọ́dọ̀, orúkọ ẹ̀ mà ti wà flagged ní Nàìjíríà. Ó mà ti ní rẹ́kọ̀dì àbó mọ̀ ní. Ó mà ti ní rẹ́kọ̀dì. Eléyìí ó mà ṣe pé wọ́n ṣàyàn wọnú kirikiri ó di president. Lórí mo bú ẹ ó bú mi. Ló wá di wàhálà ló di rọ́ntó báyìí. Èmi bí àmọ̀ràn tẹ́lẹ̀ èmi máa gbà ẹ́ nímọ̀ tó bá ti dé tó dé sí UK wa yìí. Èmi á wá bá ẹ ní ṣọ́ọ̀bù tó bá ti ṣí ṣọ́ọ̀bù. Kò sí ojú kankan tó ń gbé sí kọ́nà kankan. Àábẹ̀ sọ̀rọ̀ tọmọ tìyà. Ìlú kan náà la jọ ń gbé. Torí bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí, ilẹ̀kẹ̀ má já sílé, má já síta. Ibì kan nílẹ̀kẹ̀ má já sí o. Ibì kan nílẹ̀kẹ̀ má já sí. Àlùjọ bó dẹ̀ ṣe wà yẹn, ó máa sì gbé ẹkọ lu a lot of people. Ṣé yẹn ló fẹ́ ni? Ṣé yẹn wáyé kó má ní sinmi ní dọ́dọ̀? Tó bá ti ń kí ẹ ọmọ ológo no rival, má jẹ́ kó tiẹ̀ wọgbó. Má jẹ́ kó tiẹ̀ wọgbó lórí ọmọ ológo no rival. Dọ́dọ̀, ìwọ̀nba mà ní yán gbóná mọ̀. Ìwọ̀nba ní yán gbóná mọ̀. Ṣọ́ra àlùjọ bó ṣe wà yẹn, kò lẹ́nìtì láti lose than to gain a lot of things. Ó dẹ̀ ti ń gain ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó mú ẹ bí ọsàn lọ́wọ́lọ́wọ́. In fact, ó mú ẹ gidigidi bí ọsàn. Tó bá mú ẹ bí ọsàn títí aṣọ ẹnu. Tó bá yá lòun náà dá àlùjọ nation sílẹ̀, ẹ lọ kọ sílẹ̀. A máa tó ní àlùjọ nation tó bá yá. Ojú ń kán gbogbo yín ni. Ojú ń ṣe kí ni? Ojú ń kán gbogbo yín ni. Ìsìn gangan ló yẹ kí wọ́n Dorcas kó kọ́yìn apá àlùjọ. Tó bá ti dé UK, ìsìn ló yẹ kó kọ́yìn apá ẹ̀. Àti gbogbo ẹ̀yin executive member tẹ́lẹ̀ wà nínú odó. Ìsìn ló yẹ kẹ́ kọ́yìn apá àlùjọ. Torí Yorùbá máa ń sọ̀rọ̀ kan. Wọ́n á ní ilá kò gbọdọ̀ ga ju onírè lọ. Ilá kò gbọdọ̀ ṣe kíni, kò gbọdọ̀ ga ju onírè lọ. Torí tí ẹ bá pọ́n apá àlùjọ lọ́wọ́ tẹ́ wà yìí, nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀ ní láìkí ẹ o. Ẹ ní ìyá Gold Rush Sport ó sọ bẹ́ẹ̀. Ìyá God Spike ó dẹ̀ sọ̀rọ̀ yìí o. Ipe finally ọmọ àlùjọ yìí o, ó mà ti ní àlùjọ nation. A ní òun náà mà ti ní àlùjọ nation. Nígbà tó jẹ́ pé ìwọ Dorcas gbígbà tó yẹ kó lajú ẹ̀ sílẹ̀ kó wo bí ọ̀rọ̀ ṣe ń lọ. Ó wò. Bàbá David Infinity ó wà nínú ẹgbẹ́ àbí kò sí nínú ẹgbẹ́ Odo Nation yín. Bàbá David Infinity kò máa pè rẹ̀ ní bàbá Odo. Bàbá David Infinity kò máa pè rẹ̀ ní bàbá Oge. Báwo ni ti àlùjọ ṣe wá jẹ́? Tó ní bàbá Odo ń kí yín, bàbá Oge ń kí yín. Sórí pé ọ̀rọ̀ wa àti àlùjọ ó ti ní bánú. Kódà Ẹsábọ̀dù ó ti lánìjọ́ mẹ́ta yìí ó ti ń chipin ọ̀rọ̀ díẹ̀ sí ẹ lára. Tó bá jẹ́ ọmọ tó létí tó ń gbọ́ràn. Tó bá dẹ̀ jẹ́ pé ọmọ tó mọ Yorùbá, wàá rí bí ìyá ewé ṣe ń sọ.
wípé ọmọ àlùjọ yìí ó ń lo iṣẹ́ fún DorDor, àmọ́ lọ́wọ́ tí DorDor wà yìí àlùjọ ó ti gé létí lọ. Dorcas ò lè gbọ́ nǹkan kan, ṣùgbọ́n àwa máa sọ tiwa ní ìrántí tọ́rọ̀ bá ṣẹlẹ̀. Wípé eventually o àlùjọ máa ní àlùjọ nation, tóun náà máa sọ pé òun náà ti ní tíìmù ẹ̀. Tó bá dẹ̀ máa sọ á ní tíìmù tóun ti ń kójọ lọ́jọ́ tó ti pẹ́, nígbà tí òun support àwọn artist kan, òun jà fún wọn gbà kan, àwọn tíìmù yẹn ní láì mọ̀ pé odò tíìmù ni. Ìgbà yẹn lẹ́nu wọ DorDor wà nílé ka mọ́, torí pé kí ni o ti fún ní mọ́ power ju bó ṣe yẹ kó lọ. Wàá tún wá share page ẹ̀, èyí tó tiẹ̀ tún wá ń ṣe DorDor. Tó bá notice a lot of people máa ń wò ẹ́ ńgbà kan, àwọn èèyàn wò ẹ́ mọ́ bíi ti tẹ́lẹ̀ rẹpẹtẹ. Àfi tó bá jẹ́ wípé òun ṣe scandal, òun fa wàhálà, ló máa ní táwọn èèyàn wá. Ìdí rèé, nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní gba ọmọ àlùjọ yìí tó ti ń wọnú péèjì ẹ láti máa sọ̀rọ̀. Dorcas kí ló le tó yẹn? Ṣé ìfẹ́ la fẹ́ sọ pé ó bù ẹ́ lójú ni? Tí Gberigbe péèjì ẹ ló máa fi ṣe show. Kó tó di pọ́ mú ẹ lọ sálá gbọ̀n kó tó lọ Nàìjà ni o. Inú péèjì ẹ àwọn èèyàn máa ti rò pé DorDor ló fẹ́ gbọ́. Tó bá máa gbọ́ o, ẹlẹ́yìn èèyàn wa, ẹ̀yin ìyá mi alálùbáríkà, ẹ̀yin bàbá mi alálùbáríkà, máa ní kí lọmọdé yìí sọ. Kí ló ń wọnú péèjì Dorcas fún? Ṣé ò lè lo péèjì ẹni? Ṣé ò lè lo péèjì ẹni láti máa ṣe show? Tó jẹ́ pé péèjì DorDor ló fi ń ṣe show. Ìyá Dorcas ó máa súnjà tó máa le wọ́n tó máa le. Tó rọ̀rọ̀ tó wà lẹ́yìn wọ́n àti sweep under the carpet o. Wàá wá pe Dorcas bí abiyamọ ṣe ń pe ọmọ. Bó jẹ́ lóru ọ̀gànjọ́ ló máa pe Dorcas, bó jẹ́ ọ̀sán bó jẹ́ alẹ́ ni. Kó ṣọ́ra ṣe tó bá dé orí social media padà ní UK. Kó má bẹ̀rẹ̀ sí ní máa ṣe fúlẹ́ńgé torí ó ń tún lọ sí Nàìjíríà. Ẹ rántí àwọn kan wà láyé tó máa sọ pé àwọn alágbọ̀rọ̀dù. Ẹni tó lọ̀rọ̀ gan ó kàn lè jẹ́ pé bóyá ẹnu nìyẹn kàn ní lásán tó fi ń gba rẹ̀ lẹ̀. Tó jẹ́ pé àwọn alágbọ̀rọ̀dù nǹkan tó máa ṣe á kọjá rádaràda. Ọmọdé ara ẹ̀dẹ̀ nìyẹn. A tún wá máa wá sọ gàtàgàtà nígbà tí nkíní náà máa wá tì, ṣóògùn ló ń tì ẹ́ ni. Àlùjọ àbí kí ló ń tì ẹ́? O tún wá gbẹnu ẹ lọ sọ́dọ̀ ìyá ẹ sábọ̀d. Ọ̀rọ̀ péjì tó gbìyàn tí ẹ ti gbàgbé tá àti ẹ rántí mọ́. Lórí ọ̀rọ̀ péjì monetization wọn àbí monetization tó gbé fún ìyá tó ní tí yàrá lọ́wọ́ ẹ̀. Ṣé àwọn kan ló ń tì ẹ ni àbí wọ́n ló tì rẹ? O tún wá padà wá. O wá sọ̀rọ̀ lórí ẹ̀. Iye kan làgbà ní, iye kan làgbà. Kí ló kún ẹ pẹ̀lú gbogbo yẹn? Ilé ẹ ti ń ga ju orílẹ̀, ó ti ń ga ju onírè lọ o. Gberigbe, ilé ẹ ó ti ń ga ju onírè lọ. Tó bá jẹ́ pé àwọn kan ló wà ní kọ́nà pé ẹ bọ́ta lọ clear ara ẹ bọ́ta, wọ́n tì ẹ sí gbóni o. Rántí pé nínú ọ̀tá lọ̀rẹ́ wà o. Nínú ọ̀rẹ́ náà dẹ̀ ni ọ̀tá wà. Àwọn tó ń sọ lẹ́ni pé praise him, hail him. Àwọn náà ló máa sọ pé crucify him. Nígbà tó máa wá lọ gàjà tó máa lọ tó dẹ̀ mọ̀ pé DorDor ń padà bọ̀ ní UK. Ṣó yẹ kó tún dá wàhálà mi sí lọ́rùn? Lọ́mọ tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń yọ rẹ̀ nínú àjàgà àórí gbígbẹ àtorí tútù tó ti ṣẹ̀ tó ti pawọ́pọ̀ tó ti ṣoríṣiríṣi lórí. Nígbà tó tún wá ń bọ̀, ìwọ náà ó tún bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ìyá. Ìyá yìí náà kẹ̀dẹ̀rẹ́ DorDor tó bá mọ̀. Àpá àmọ́ ń sòótọ́ lórí péjì wa. Tí ìyá bá tí ẹ sábọ̀dì bá ṣe kankan mọ̀ pé màá sọ. Tó bá dẹ̀ tún ṣe káàtó màá sọ, òun náà mọ̀ contemporary ni wá màá sọ. Nígbà tí ìwọ DorDor
tó wà ní Káló lálágbọ̀n bóyá àwọn èèyàn sọ fún ẹ ní á sọ fún ẹ tó bá ń wò tọ̀rọ̀ kó máa bọ̀ lórí page lórí Gold Rush Blogspot àti Gold Spike wàá rò tọ̀rọ̀ bẹ́ẹ̀. ìyá Esabod ló ṣe show wípé kí àwọn donation wọn sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń ta gbogbo èèyàn béèrè báwo ni wọ́n ní àlàáfíà ló wà dọ́dọ̀ in fact dọ́dọ̀ wà nulẹ̀ oúnjẹba in fact wọ́n ti release dọ́dọ̀ kò sí kankan tó ṣe dọ́dọ̀ meanwhile ó wà ní Káló nínú alágbọ̀n tó ti ń jẹ́ wà ṣíṣàn ó wà ní Káló nínú alágbọ̀n tó ti wà comfortable bí tí àwọn ẹ̀fọn burúkú ti jẹ́ ṣé o rántí tó wà comfortable bẹ́ẹ̀ ṣé o rántí. ìyá Esabod ló jáde lọ́jọ́ náà lọ́hùn àṣẹ burúkú ṣeré wípé ṣó yẹ kóun sọ fún yín wípé ẹ lọ pariwo ọ̀rọ̀ yìí sí press orí social media ò lè ṣe é ṣó yẹ kóun tún máa yá ní ṣó yẹ kóun tún máa kọ yín ní nǹkan tó yẹ kẹ́ ṣe donation bó ti yẹ pé ẹ sọ fún wa bó ṣe ń lọ nìyá yẹn ṣàjáde àní tí bó ṣe ń bẹ wí náà ló ń fẹ́ mọ́ra lórí show bábí àmọ́ ṣe ń ṣe náà ló ṣe yẹn ìpè ṣóun lòun máa kọ yín kẹ́ tó lọ ìpè ṣó kò yẹ kẹ́ bọ́ síta ẹ̀yin donation kẹ́ lọ kẹ́ pariwo síta kí press bá yín dá sí àbí gbogbo nǹkan ló yẹ kí òun kọ yín ìyẹn ló fi rí ọ̀rọ̀ ẹ lórí newspaper o kò ń ṣe pé àwọn donation ló dèdè gbọ́rọ̀ ẹ sórí newspaper o Esabod ló sọ nígbà yẹn èyí tó bá ṣe dáadáa sọ tó bá dẹ̀ ṣe díẹ̀ káàtó à sọ pé ẹ̀yin donation ẹ lọ gbọ́rọ̀ lọ káàsì sínú mídíà ẹ kúrò lórí Facebook kẹ́ pariwo ẹ̀ síta ìyẹn ló fi rí gbogbo mídíà tó fi dìde tó fi rí gbogbo news yẹn nínú social media ìyá gan ló update àwọn èèyàn lórí social media àwọn donation wọn ṣe anything wọ́n kàn update ìranù ni èmi tí mò ń sọ̀rọ̀ mo ti sọ rí lórí previous show mi èmi tí mò ń sọ̀rọ̀ gan mo bẹ́ẹ̀ press button lẹ́kọ̀ọ́ mo press button l'Abuja kò síbi tí mi ti press down to presidency torí mo máa ń sọ pé gúnmọ́ ni èèyàn mọ́ mà àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ lórí social media làwọn list àwọn charges oríṣiríṣi tọkọ against you gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa tó fún wa nígbà táwa náà raise alarm lórí Facebook o ìpè no torí a mọ̀ pé ọ̀rọ̀ tó wà ní o ti trespass already wọ ṣọ́ọ̀bù ọba ńlá ọ nígbà míì ẹni tó jàre máa ń jẹ̀bi nígbà tá máa press button tẹ́mi àti àwọn tíìmù wa máa press button lórí ìkànnì yìí ọwọ́ kan wọ́ lórí ọ̀rọ̀ ẹ̀dọ̀kásí Nàìjíríà kò ń ṣe kékeré ọwọ́ tó bá ń gbọ́ àpapọ̀ ọwọ́ wọ́n ti ń tu ọ̀rọ̀ yẹn bọ̀ tipẹ́ ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó fẹ́ fi para ni ẹni tó fẹ́ fi para báyìí tó fẹ́ sun jẹ tó wá mú epo báyìí tó wá fi para ńgbà tó wọ́n máa kọ àṣà press button mo ṣáà press gbogbo button yẹn pé whatever ẹ lift ẹ jẹ́ kó jáde ibi tá ti press button náà akànwọ́ godmother ẹ̀ náà ń bẹ̀ tóun náà press ẹ̀ ọwọ́ pàdé mo ti bá sọ pé you don't know who is who ọ̀rọ̀ Sọjí torí bó ṣe rí ní UK táwa yìí kí la fẹ́ ṣe sí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ Sọjí aṣáàgbá wọn yàn dìde one way or the other but nǹkan tó máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ but nǹkan tẹ́mi wá ń sọ fún ẹni wípé ṣọ́ra ṣe ilẹ̀ ń yọ̀ ojú pọ̀ lára ẹ̀ dọ́dọ̀ ọwọ́ pọ̀ lára ẹ̀ dọ́dọ̀ ẹnu pọ̀ lára ẹ̀ dọ́dọ̀ ó máa gbààwẹ̀ ó máa ṣoríṣiríṣi nǹkan èmi mọ̀ pé ó ti ṣoríṣiríṣi nígbà tó sọ́dọ̀ bàbá Kàsálí gbogbo àwọn náà ló try gbogbo wa lọ́wọ́ kan wọ́n
ṣé ẹ Sábọ̀dé Olúwa yẹ kí àlùjọ ẹlẹ́nu gbọ̀ntúgbọ̀ntú kó tún máa bá sọ̀rọ̀ pé báyìí ni báyìí nígbà tí gbogbo wa ń gbàdúrà pé kọ́rọ̀ kó die down pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ. Àlùjọ yẹn náà ló tún wá bọ́ síta ló tún lóhun bàbá odó. Mọ ọ̀rọ̀ tó máa ṣe, má jẹ́ kí àlùjọ tiẹ̀ pa Dorcas. Má jẹ́ kó tiẹ̀ po ti ní fìrìfìrì ayé ní Nàìjíríà. Má gbọ́kànlé èèyàn jù o. Bó ṣe gbọ́kànlé èèyàn tó rò bẹ́ẹ̀, ṣó ní pé wọ́n gbé ẹ jáde níjọ́ kan náà. Ìjọ́ kejì ṣó ní pé ò jáde. Ìjọ́ kẹta ò jáde. In fact, tí kò bá ṣe pé àpapọ̀ ọwọ́ tọwọ́ kọwọ́ pé òkè báwo la ti fẹ́ gbọ́mọdé jáde ni. Máa bẹ́ẹ̀ ti ẹ Dorcas. O tí lè jáde o. O tí tó bá mọ nǹkan tó gbélé fún ẹ. O tí lè jáde o. Ìwọ̀n oṣù kan ó sì fẹ́ gbé ẹ síbẹ̀ o. Ọmọ kan tó fẹ́ ṣe fún ẹ ni. Wọ́n fẹ́ máa gbé ẹ from one place to another. Excuse me, ẹ̀yin èèyàn mi. Tí kò bá ṣe timely intervention. DorDor wọ́n á gbé ẹ dé maximum. Tibí kì í má sọ mí. Maximum tibí nílùú Haúsá. Plan ibẹ̀ nìyẹn o. Mo gé fún ẹ lálẹ́ yìí tó bá mu. Àti ẹ ti wọ àárọ̀ ní UK already. Mo gé fún ẹ. That is the plan. Tó bá mọ̀. Wàá lò ìgbà díẹ̀ lálágbọ̀n. Wọ́n wá gbé ẹ kúrò. Wọ́n gbé ẹ lọ sí another place. Wọ́n gbé ẹ kúrò ńbẹ̀. Wọ́n gbé ẹ d'Abuja. Wọ́n fẹ́ gbé ẹ d'Abuja ni. From there wọ́n gbé ẹ lọ sí maximum. Ilé ńlá. Nǹkan tó fẹ́ ṣe fún ẹ gangan nìyẹn. Nǹkan tó ní pé àwọn èèyàn dìde, àwọn náà wà lára àwọn tíìmù tó dìde, àwọn feedback tá à ń gbọ́. Ṣé wàá pé mi ò tí ì sọ̀rọ̀ yìí fún yín lórí social media? Ṣé wàá pé mi tí ì sọ? Wọ́n fẹ́ gbé DorDor wọnú maximum nílùú Haúsá ni. That is the plan. Mo sọ fún yín lálẹ́. Mo dúró kó wọ UK ni kí wọ́n máa ń ṣàlàyé àwọn ìrìn àjò tá a rìn fún. Kó lè mọ̀ wípé ayé pé méjì. Kódà ayé pé mẹ́ta, ó pé mẹ́rin, ó pé mẹ́wàá. Téèyàn bá ṣe nǹkan kó ṣọ́ra ṣe o. Rọra sọ̀rọ̀. Mọ bó ṣe ń rìn. Gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn ń fèsì sí. Téèyàn bá dẹ̀ ṣoore ó ní ṣoore ṣe níwọ̀n. Kó má bàa ṣoore kó jẹ̀bi. Tí kì bá ṣe timely intervention ni. DorDor àlùjọ àti manager. Ẹ máa dé maximum Kilimanjaro o. Nílùú Haúsá o. Kilimanjaro nílùú Haúsá. Kò sí nǹkan tó fẹ́ ṣe. Wọ́n fẹ́ dá ẹ láàmú pé kó lè mọ̀ wípé Naija ló ń pèlú yẹn. Naija ló ń ṣe kí ni? Naija ló ń pè ìlú yẹn. Ẹ̀yin èèyàn tẹ́ ń bá wa pé ẹ̀yin náà bá wa dá sọ̀rọ̀ yìí. Ẹ máa bá wa advice ẹ̀ kí làwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé ní ìtó padà sí UK yìí. Gẹ́gẹ́ bí àwọn ìrìn tóun náà ti rìn tó jẹ́ pé ọwọ́ DorDor kò mọ́. Ẹ máa bá wa kọ́ síbi àwọn nǹkan tó yẹ kó ṣe ní ìtó padà yìí. Báwo ni ìgbésẹ̀ wo ni kó gbé lórí ọmọ àlùjọ yìí? Torí ó tún ti ń rúgbó bọ̀. Kò síbi tó ti lè tìyàn mọ́lé o. Sọjí wọlé o. Wọ́n kò gbé Sọjí wọlé torí pé ó jọkùnrin. Ẹ̀ṣẹ̀ oníkálùkù á béèrè. Ẹ̀ṣẹ̀ oníkálùkù á béèrè lóríṣiríṣi. Ṣé tọ̀rọ̀ Bọ̀lìrè ní ká sọ ni? Tọ̀rọ̀ Ìfẹ́láṣadé ní ká sọ ni? Ṣé tọ̀rọ̀ Beauty World ní ká sọ ni? Ṣé tọ̀rọ̀ Kọ́láwọlé Ajétúmọ̀bí tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀? Ṣóhun ní ká sọ ni? Àwọn ọ̀rọ̀ wà lóríṣiríṣi. Tó máa wà lórí social media tó máa report wọn níbi iṣẹ́ wọn. Àwọn orí kan ò lè dáríjì ẹ̀. So tó bá sọ kó fẹ́ padà sí UK tí kó fẹ́ wá máa jókòó fẹ́ máa sọ̀rọ̀. Ìgbẹ́ gangan ló máa rí àwọn àpapọ̀ ọwọ́ tó máa tún wá dìde. Àwọn àpapọ̀ ọwọ́ lóríṣiríṣi ló máa tún wá dìde.
èmi máa sọ pé tó bá padà kó ṣe apology, but èmi mọ̀ yìí pé ò ní fẹ́ ṣe. Èmi nǹkan tó yẹ kó ṣe nìyẹn dandan, kó apologize sí gbogbo àgbáyé. DorDor bẹ̀ gbogbo èèyàn. Èmi fi pé nǹkan tó máa jẹ́ kí kéèsì kí gbogbo ẹ̀ tán lẹ̀ nìyẹn, based on nǹkan tá a bá bọ̀. Bọ́ sórí live chat kó ṣàtúnṣe, kó bẹ̀bẹ̀ níbi tó bá yẹ kó bẹ̀bẹ̀, kí gbogbo ẹ̀ dẹ̀ tán, kó ní kálukú máa lọ́lọ́ ẹ̀. Bọ̀ tó ò bá ṣe yẹn, nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ o. Fìrífìrí ló ṣì rí o. Ṣùgbọ́n pé nígbà tó gbé ẹ, wọ́n níbi tó gbé ẹ sí, àwọn èèyàn mọ̀ ibi tó gbé ẹ sí. Má mà lọ rí ìdàkejì. Nítorí àwọn pípù ìwọ̀n ọ̀bẹ mú kékeré o. Wọ́n ọ̀bẹ mú kékeré, mo ní security Nàìjíríà kò ràn nǹkan tó wà nílẹ̀ yìí o. Àwọn tó ń gbé security káàkiri gan wọ́n ń palẹ̀ mọ́ wọn. Ká tó wá sọ ìwọ tó ń gbé àwọn security méjì sẹ́gbẹ̀ẹ́. Nàìjíríà dàbí UK o. Ìyẹn mo ṣe ń pè ìyá Débísí, ìyá DorDor, bọ́mọ ẹ sọ̀rọ̀. Fà á létí níbi tó ti ń gbọ́. Wọ́n ti fìrífìrí Èkó hàn. Tó bá padà wá sí UK, tó bá túbẹ̀ sí níta fẹ́lẹ́fẹ́lẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń ṣe oríṣiríṣi pẹ̀lú àwọn ọ̀rọ̀. Ṣé mọ̀ pé pàtó gbé ń sìn wọ́n mọ ibi tó gbé lọ, mọ̀ pé kirikiri lọ gbé lọ. Àwọn ará bí wọn ò mú kékeré o. Ṣèbẹ́ni tó bá sọ̀rọ̀ social media kó mọ̀ pẹ́ lọ fẹ́ mú. Nígbà tó yẹ pé tó bá ṣojú fúrú, àwọn tó máa ṣojú fúrú bóyá wọ́n ti gbé tíkẹ́ẹ̀tì, wọ́n ti travel kúrò nínú ìlú. Wọ́n lè ní fi instructions sílẹ̀ fáwọn tó fẹ́ gbéṣẹ́ bí fún. Pé báyìí nìkan ṣe báyìí fọmọdé yìí, àwọn ọ̀dẹ̀ sí nílùú. Báwo lè fẹ́ mú wọn pé ọwọ́ wọn wà ń bẹ̀? Báwo ló ṣe fẹ́ sọ fún wọn pé ọwọ́ wọn wà ń bẹ̀? Ìwọ ni kó mọ bó ṣe fẹ́ ṣe rẹ̀ tó bá padà sí UK. Mi ò mọ̀ kan tó wà láàrin wọn àti àlùjọ. Wọ́n lè ṣe wáńkí yẹn ò kan èmi. Adult lẹ́yìn méjèèjì, nǹkan tó bá wù yín ni kẹ́ fi ṣe. Ṣùgbọ́n kí àlùjọ máa wá sọ̀rọ̀ sáwọn aráàlú òyìnbó, àwọn tó wẹ́ pé àwọn lọ́nbọ tó máa rà jẹ, tó máa rà pa. Kó ṣọ̀rọ̀ sọ. Kó dẹ̀ mọ bó ṣe máa rìn. Ìsìn ló yẹ kó kán ìyẹ́ tó ti ń pèrè ní bàbá odó bàbá oge. Torí ńgbà tí nọ́ọ̀sì ò pèrè ní bàbá odó, nọ́ọ̀sì ọkọ ẹ̀ tó jẹ́ bàbá oyin Kọ́sọ́lá gan kò pèrè ní bàbá oge. Tẹ́pá ìlùjọ ló wá ń pèrè ní bàbá oge. Ṣẹ́rí páàní fi ńlá ni. Èmi dẹ̀ máa sọ kinní kan fún ẹ. Ẹsábọ̀dù ní tiẹ̀ ò bọ̀tẹ̀ mi máa rò ẹ́. Kò sí nǹkan tí Ẹsábọ̀dù gbọ́dọ̀ sọ. Ó gbọ́dọ̀ ṣe Dorcas. Má jẹ́ kó wá látọ̀jú ẹ pé ó máa yájú sọ́mọ obìnrin yìí. Má jẹ́ kó wá pé ó máa yájú sí. Torí nǹkan tó ṣe níwájú ńgbà tó sì lé. Mo mọ̀ pé wọ́n máa gbé chat pé ó bú ẹ, ó ṣe gbá, ó láti bú ẹ torí pé àwọn nǹkan tí ìwọ náà ṣe kò bọ́ sí. Ìwọ náà balẹ̀ jẹ́ ó palẹ̀ láró. So kí nìkan tá wá ń sọ? Oníkálùkù ni ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. So èrè iṣẹ́ ọwọ́ tiẹ̀ òun ló jẹ́. So tó bá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ kò léèwọ̀. O ti kọ́gbọ́n sìn, wọ́n ní lesson learned. Èèyàn máa ń kọ́gbọ́n ni, o dẹ̀ ti kọ́gbọ́n. Torí ìjọ́ míì tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, wàá mọ bó ṣe máa ṣe. O ní ṣèṣe kọjá àyè. Torí tó bá dé UK sì lọ máa ní wọ́n ti kinní kan ti ṣẹlẹ̀, nǹkan tí ò bá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ má sọ òdòdó, wọ́n ń wò ẹ́ lórí kinní o. Mú láti tún sọ yẹn fún ẹ o. Dó wọ́n ní ká má sọ, bọ̀tá láti sọ torí pé a wà lára àwọn tó advocate fún ẹ. Every show, every movement tó bá sọ DorDor is being recorded o. Mo tún wá sọ yẹn fún ẹ o. Wọ́n record ẹ o. Àwọn enforcement record ẹ, wọ́n ń wù ẹ o. So a better kó mọ bó ṣe máa tẹ̀lẹ̀ tó bá dé UK o. Kó mọ bó ṣe máa ṣe o. Má jẹ́ ká lùjò kó mú ẹrun lọ sẹ́wọ̀n tó fẹ́ o. Ó ti ń kọjá àyè ẹ o. Tó yẹ pé ẹjọ́ ṣe mítì pé kó bọ́ta, ẹ lọ tún mítì yín ṣe o. Ẹ lọ tún mítì yín ṣe pẹ̀lú àlùjò. Wọ́n níwọ̀nba òun ni yán mọ.
ìwọ̀nba náà kẹ̀dẹ̀rẹ̀ òun ni yán dùn mọ́. Tí nǹkan bá ti ń pọ̀ jù bá ti ń lé lálejò, ẹ̀tẹ́ ó ti ń wọ̀ nìyẹn. Ẹ̀tẹ́ ti ń wọ̀ nìyẹn. Because báwo ló ṣe máa kó all the way from Kino ti Nàìjíríà UK tó máa lọ jókòó tọ ọmọkùnrin ní Kòròdú tí kì í ṣọkọ ẹ̀, tí kò ṣe ẹbí ọkọ ẹ̀, tí kò ń ṣe ẹbí ẹ̀. Ṣòrí pọ́nrọ̀ ọ̀nà yẹn ó ní bánú. Báwo la ṣe fẹ́ defend ẹ ní gbogbo avenue yẹn? Kò sí bá ṣe fẹ́ defend ẹ now. Ṣé inú nasa wá dùn ni pé ìyàwó òun tó lóun lọ ṣe vacation Nàìjíríà, inú alágbọ̀n ló end up sí. Ọkùnrin wo nínú ẹ̀ máa dùn sí yẹn? Nọ́ọ̀sì náà láwọn ọ̀rẹ́ kẹ́ ẹ, ó lọ́rẹ̀ẹ́, ó ní mọ̀lẹ́bí. Ṣé inú wọn náà máa dùn sí? Ipò ìyá Oyinkanṣọ́lá o, ó sọ̀rọ̀ dáhùn lórí social media o, ó lọ ṣẹ̀wọ̀n lórí social media o. Tí wàhálà ẹ̀ bá tún dé, níbẹ̀ dá sí o. Gold Sport ò níbẹ̀ press bọ́sì kankan ní Nàìjíríà o. Torí a ṣe anonymously ni. Tó bá tún lọ fọwọ́ fagọ̀jọ̀, you are on your own. Òun la ní ká sọ fún ẹ lálẹ́. Because àwọn ọ̀rìn tó ń rìn gan-an, àmọ́ pé tí ń ṣe empowerment back to back láti build the case. Ipe Nàìjíríà tó wá o, charity ló wá ṣe o. Torí ẹ̀ náà ló ṣe ń rọ̀ṣì ilé Fọlá. Àtowó tó dá àti tó dá, torí ẹ̀ ló ṣe ń rọ̀ṣẹ̀ pé kí lè yẹn lè parí. Wàá lè rí yẹn present ní case dáadáa tó máa dẹ̀ fún ẹ ní good bearing. Ipe ọmọ yìí o, orí báyìí o, nǹkan tó fi bẹ̀ yẹn ṣe lélẹ́yìí o, kò l'accommodation o. Nígbà tó lè kúrò nínú ilé wọn jẹ́ kó mú pin kọjá o. Ilé yìí o, òun ló bá ṣe. That is the only leverage tó o ní lórí ọ̀rọ̀ kéèsì ọmọ Fọlá yẹn. Any other one is trash. I can tell you that categorically. Every other thing is trash. Adẹ̀rí nínú empowerment yẹn pé òun reach out, òun ṣe gbẹ. It's all about building the case. Ṣùgbọ́n àwọn tó ń build the case pẹ̀lú náà, àwọn náà nǹkan táwọn náà kó lọ́wọ́ dání. Ó serious torí àwa náà fojú rí. Àwọn nǹkan mítà wa gan ò sí ẹ̀rántí. Nígbà tó oh my God. Tí mo rí gbogbo ẹ̀ tó ń dá fún mi báyìí mo ní wow. Ọmọdé yìí òun náà ti balẹ̀ jẹ́ díẹ̀. Kò tiẹ̀ ń ṣe díẹ̀. Ó balẹ̀ jẹ́ rẹpẹtẹ. But kí la fẹ́ ṣe sí? Kí la fẹ́ ṣe sí? Kò sí nǹkan tá máa ṣe sí. You ká máa wò. Lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn, Dorcas, àwa máa lùlù kan fún ẹ. Tó gbọ́, wọ́n ní Yorùbá ní, máa gbọ́ o. Ṣó lọ́mọ ogun, ṣó lọ́mọ ogun. Ìwọ nìkan ni ó kù. Ìwọ nìkan ni ó kù. Ṣó lọ́mọ ogun, ṣó lọ́mọ ogun. Ìwọ nìkan ni ó kù. Yorùbá, wọ́n tún ní, máa jó lọ́mọ wẹ̀yìn rẹ̀ Dorcas o. Máa jó lọ́mọ wẹ̀yìn ọmọ dára oníwà. Ọlọ́jú ká máa dùn dọ́dọ́. Máa jó lọ́mọ wẹ̀yìn. Máa jó lọ́mọ wẹ̀yìn rẹ̀. Máa jó lọ́mọ wẹ̀yìn rẹ̀ o. Dọ́dọ́. Máa jó lọ́mọ wẹ̀yìn ọmọ dára oníwà. Ọlọ́jú ká máa dùn. Máa jó lọ́mọ. Máa jó lọ́mọ wẹ̀yìn rẹ̀. Má jẹ́ kó tún ẹ o. Ṣé o rí pé mo tún bẹ́ẹ̀ gbélùwà? Mo gbé gbélùwà mo tún forin sí. Kò sí nǹkan tó ń jẹ́ máa jó lọ́mọ ń wẹ̀ yẹn o. Ọmọ dára oníwà tútù. Olójú kọ́mà kíni. Má jẹ́ kó tún ẹ o. Má jẹ́ kó tún ẹ o. Ìlú máa jó lọ́mọ ń wẹ̀ yẹn. Wọ́n kọ̀lù máa jó lọ́mọ ń wẹ̀ yẹn fún ọ tó wá ní. Máa jó lọ́mọ ń wẹ̀ yín rẹ̀ Dorcas. Máa jó lọ sí alágbọ̀n mọ̀ ẹ̀yìn rẹ̀ o. Dorcas alágbọ̀n máa jó lọ mọ̀ ẹ̀yìn. Dorcas alágbọ̀n ṣe ṣànyá o. Máa jó lọ àwẹ̀. Dorcas lọ́lá alágbọ̀n máa jó lọ mọ̀. Dorcas ṣe ni pé mo fi lù sí. Màá rò pé bí eré ni.
bí ayé ṣe rí nìyẹn. Gbogbo àwọn tó ń sọ pé ọmọ ológo ló ra ibà máa jẹ́ lọ́mọ wẹ̀yìn ẹ̀, orin tí Yorùbá tó bá ti ń kọrin yẹn fún ẹ kò tó yá. Tó bá ń gbọ́ kòtò rèé gègèlè rèé o, kò tó yá ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣọ́ ara ẹ̀ Dorcas, DorDor ṣọ́ ara ẹ̀, má jẹ́ ọtí ẹ̀ sí kòtò, ológun náà kan ni ẹ o, tí ò gbọ́dọ̀ ṣeré létí omi. Sórí pé a tún fìlù sí, sórí Yorùbá tó bá ti ń kọrin yẹn wọ́n tún wá fìlù sí, tó bá ti wá fìlù sí wọn náà máa ní ọmọ Dorcas, wọ́n máa ní Dorcas ọmọ ológo no rival, DorDor ọmọ ológo àgbọ̀ ibi tí o gbà kọjá DorDor àwọn kan gbà bẹ̀ kọjá lálálálá, oúnjẹ tó máa ra rẹ lọ DorDor àwọn kan gbà bẹ̀. Sórí ìlú tó máa lù fún ẹnìyẹn o, títí tó máa fi tiẹ̀ wọnú kílé ń jẹ́rẹ́, tó máa fi tiẹ̀ wọ kálọ́, oríwọ náà máa wú. Olórin yẹn tó bá ti wá forin sí wọn náà máa wú, orí yẹn máa wú. Orí pẹ̀lú yẹn bí mo ṣe ń lù fún ẹ, orí pẹ̀lú yẹn ń dùn, ìlú yẹn ń ta sánsán, orí yẹn máa wá wú títí tó bá ti tó bá wọ ẹ̀yìn ẹ̀ bá ṣe pọ̀ pípà tó wọ alágbọ̀n ta lórí. Dorcas nígbà tó wọ alágbọ̀n ta lórí kò wá rí àìmọye Dorcas lálágbọ̀n, àìmọye àlùjọ lálágbọ̀n gbẹgbẹ, àìmọye máníjà sún èbèbè lálágbọ̀n, àìmọye DorDor lálágbọ̀n, àìmọye sún èbèbè lálágbọ̀n, àìmọye àlùjókè lálágbọ̀n, alágbọ̀n ibi tí o gbà kọjá sí alágbọ̀n àwọn kan gbàbẹ̀ sọdá. DorDor sórí pé ìlú yẹn wàá máa wò pé kí nìyá yìí ọ̀rọ̀ àgbà bí òṣèlè òwúrọ̀ àṣẹlẹ̀ ojú alẹ́ lọ́wọ́ àwọn pàṣẹ òṣèlú pé mo ti sọ fún ẹ, mo ní nǹkan tó ń ṣe yìí yóò lẹ́yìn, mo ní ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn àjàǹtí èlé, ó ti lẹ́yìn àbí ò lẹ́yìn, ó ti lẹ́yìn àbí ò lẹ́yìn. Má jẹ́ kán tiẹ̀ pa o, má jẹ́ ọkọ ọmọ ológo no rival fún ẹ tó bá ti dé UK o. DorDor bó ṣe ń wọlé má jẹ́ kọ́kọ́ rí ọmọ ológo no rival kan fún ẹ o. Àwọn tó mọ̀ rí má jẹ́ kó wá sípẹ̀ fún ẹ o. La ojú ẹ kó o la brain ẹ, wọ́n ní ìlú ti change, orin ti change, gbogbo ẹ ti change, gbogbo ẹ ló yẹ kó change ní ìtòdé yìí o. Má lùlù máa jó lọ, má jẹ́ kó lùlù máa jó lọ, mò ń wẹ̀ ẹ̀yìn rẹ fún ẹ DorDor. Ó ti gbogbo ẹ ti bàjẹ́, ó ti bà gbogbo ẹ jẹ́ already, we know that. Nísìnyí wá tán ní new leaf, bó jẹ́ empowerment ẹ tó ń ṣe focus on it completely. Tó bá ti sọ̀rọ̀ àwọn èèyàn má ṣe part 1 to 1 billion mọ́ o, yìí tó má ṣe part 1 to 10 kó fẹ́ fún wọn ní breakfast ọ̀rọ̀, lunch ọ̀rọ̀, dinner ọ̀rọ̀, kò sí yẹn mọ́ o. Ṣe educative show, a lot of things ló ń ṣẹlẹ̀ lágbàáyé tó yẹ ká sọ, even go Nigeria of today, a lot of things ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó yẹ ká sọ, tó yẹ kí gbogbo adájọ́ sọ pé báyìí ló ṣe ń ṣẹlẹ̀ o, ẹ jẹ́ ká sọ o. So ṣe àtúnṣe DorDor, kí ni ká sọ? Ṣe àtúnṣe ló lè ṣe o, kò sí nǹkan méjì o, àtúnṣe ló lè sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Orí yìí á dẹ̀ jẹ́ kó ṣàtúnṣe, orí bàbá ẹ̀ náà á jẹ́ kó ṣàtúnṣe, ìyẹn tí Gberigbe bá jẹ́ kó ṣàtúnṣe, tí Gberigbe tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di bàbá odó, bàbá kí ló tẹ̀ lọ fún ẹ náà, bàbá oge, láì ṣe pé òun ni nọ́ọ̀sì. Bí tiẹ̀ bá ṣe wá jẹ́ lé aláró afẹ́ mọ̀, àsìkò tó máa kán yẹ apẹ́ rè, torí ilá ẹ̀ ti ń ga ju onírè lọ nínú tíìmẹ̀, ilá ẹ̀ ó ti ń ga ju onírè lọ nínú tíìmẹ̀, kò mọ bó ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ, ìyẹn làwa ní ká sọ fún ẹ o. Àátún máa mọ bó ṣe ń wá, má dẹ̀ jẹ́ kí àlùjọ má jẹ́ kó gbé ẹ kọlu ìyá ẹ sábọ́ọ̀dù yẹ ewé,
òkúkú mọ̀ pé òun kò ní gbẹ́nu ẹ̀fọ́ alágbàfọ̀, kò ní gbẹ́nu ẹ̀fọ́ alágbàfọ̀ aláṣàbí. A sọ tiẹ̀, a ṣe kí ni, a sọ tiẹ̀, a sọ tiẹ̀. So àwa ti sọ tiwa, a tún máa padà wá. Ṣó ti yẹ dọ́dọ̀, ṣùgbọ́n àwa ti pé dọ́dọ̀ ó jẹ́ tó mọ́ra rẹ̀ dán, ibi táwọn gbà kọjá dọ́dọ̀, àwọn kan gbà bẹ̀ lọ sálágbọ̀n. Mo ní ibi táwọn kan gbà kọjá dọ́dọ̀, mo láwọn kan gbà bẹ̀ lọ sálágbọ̀n. Dọ́dọ̀ rọra ṣe o, rọra ṣe o, rọra ṣe, rọra ṣe o, ẹni bá mú kó pẹ́ gbẹdọgbẹ. Rọra ṣe dọ́dọ̀, rọra ṣe, ilẹ̀ ń yọ̀. A tún máa padà wá lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn, àdúpẹ́ ṣé o, oníyan ṣe ọlọ́bẹ̀ ṣé o. A tún máa rí yín bá o, ẹ̀yin náà la máa bá o. Àwa ní ká ṣe lọ́rọ̀ ìṣítí ni o. Tó bá òun kó gbọ́, tó bá òun kó má gbọ́, a tún máa mú àwọn ọ̀rọ̀ ìṣítí wá. Ẹ ṣé mo dúpẹ́ o.